ọkùnrin kan try láti take care ìyàwó wọn tó bá dùn obìnrin nínú tí ò bá sọ̀rọ̀ má sọ pé kò ohun tó ń ṣe fún kò dọ́dọ̀ ẹ̀ ó ń bẹ́ẹ̀ fi pamọ́ ni ó ń pa ìyà yẹn jọ ni ó kàn mọ̀ọ́mọ̀ ń dúró torí àwọn ọmọ ẹ̀ ní tó bá dúró gan lélẹ̀ tó bá rí sùúrù òun lóbìnrin ò fìyà jẹ òun ṣe kò sọ̀rọ̀ kò ṣẹ́nìtẹ̀ ìgbà tó bá máa fìyà yẹn jẹ ó ń bọ̀ ó kàn fi pamọ́ ni tó kó ọkùnrin kan try láti take care ìyàwó wọn tó àdẹ̀tún láwọn obìnrin míì náà in the society tó yẹ pé gbogbo nǹkan lọ́kọ́ ń ṣe fún wọn àwọn gangan ni wọ́n dá àwọn yẹn Ọlọ́run á ṣèdájọ́ wọn just be good as a man that is what me I will say try as much as possible to be good obìnrin tó bá ti fẹ́ ọjọ́ ẹ̀ múnú ẹ̀ dùn so tí ò bá wá ṣe dáadáa o tíyàwó yẹn ò bá wá ṣe dáadáa Ọlọ́run á dájọ́ then àwọn ọmọ yín ẹ má jẹ́ kán máa rí yín gẹ́gẹ́ bí disciplinarian kíní yẹn máa ń fìyà jà àwọn ọkùnrin wọn kò kí mọ̀ ni ọmọ máa ṣẹ̀ ìyá ò ní bọ́mọ wí á nígbà tí bàbá yín bá dé àwọn ọmọ yẹn á máa rí ẹbí ẹni pé ìkà ni dádì wa so wọ́n ti ń hate ẹ gan lọ́tọ̀. ẹ ṣe Ọlọ́run àbílẹ̀ sí fún nǹkan tẹ̀sán yìí. tó bá dẹ̀ wá na ọmọ gan tán wọ́n ní ta bá fọwọ́ tún bọ́ ọmọ wí a máa fi tòsì fàmọ́ra as a father tó bá na ọmọ tó bá ti nà tán pé padà kò jẹ́ kó mọ̀ pé kì í ṣe pé mo hate ẹ o nǹkan tó ṣe báyìí ló jẹ́ kí n nà kí tiẹ̀ lè dáná ni ẹ jẹ́ káwọn ọkùnrin máa try láti máa build relationship pẹ̀lú àwọn ọmọ wọn obìnrin ọmọ máa ń súnmọ́ jù kò sí bọ́mọ ṣe lè try bí ìyá ṣe lè try láti repel ọmọ tún sì máa wọ́dọ̀ yìí because ọ̀dọ̀ ìyá náà lọmọ ń gbé jù so tó bá tó ọkùnrin tó máa ń busy gan tí ò tẹ̀ kì í sí nílé ìgbà tó bá wà nílé yẹn bí ṣe 30 minutes pé àwọn ọmọ yẹn jọ bá wọn sọ̀rọ̀ be close to them so tó bá ti ń súnmọ́ wọn díẹ̀díẹ̀ yẹn táwọn ọmọ yẹn bá dàgbà they will grow with that memory in them so kan tẹ́mi fẹ́ sọ nìyẹn o so yes ma. All right. Yes. So, Mr. Samuel, mo ṣì wà ṣe ń gbọ́ mi ṣá. à ń gbọ́ yín sà kí nìyẹn ó ń hẹ́kò ni bẹ́ẹ̀sì yẹn hẹ́kò. mo gbé sí bluetooth ní ẹ jẹ́ kí n yọ kó bluetooth. Try láti yọ. ẹ ló ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín dáadáa báyìí. nǹkan tí ẹ sọ nípa mo ti pè yín rí èmi àti yín ti dìjọ sọ̀rọ̀ rí lórí fóònù tẹ̀lé wá jápa lórí fóònù nígbà tí mò ń béèrè question lọ́wọ́ yín anyway ìyẹn kọ́ la fẹ́ sọ lẹ́nu so ẹ kú atótónu ọ̀rọ̀ tẹ máa ń sọ is a very inú mi dùn láti pé a lè sọ̀rọ̀ one to one bẹ́ẹ̀ tẹ̀ rojú mi èmi rojú yín so mo ń pè ní ìlú ọ̀nà rere ni mo ti ń pè so nǹkan tí mo fi kọ́ mi ni wípé ẹ̀ ń sọ pé kí ọkùnrin kan tọ́jú ọjọ́ alẹ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni táwọn sọ náà nìyẹn. ó ṣe pàtàkì fọkùnrin kó tọ́jú ọjọ́ alẹ́ nítorí kò sí bí ọkùnrin ṣe lè tọ́jú ọmọ tó ọmọ sì máa mọ ìyá ẹ̀ ọmọ dẹ̀ máa ṣe fún ìyá ju bàbá tó tóbi sáyé lọ nítorí ó ṣe pàtàkì gan because obìnrin ó yàtọ̀ sóbìnrin obìnrin míì wà ló bá déèyàn bá ṣe fún wọn kò ń tẹ́ wọn lọ́rùn obìnrin míì wà wọn ò ní tẹ́ lọ́rùn obìnrin míì wà kẹ̀dẹ̀ rèé kò sí nǹkan tó lè ṣe fún un náà ni kò tó náà ni even ẹ wo the best thing ọ̀rọ̀ tẹ́ sọ ni pé kọkùnrin kó tọ́jú ọjọ́ ogbó ẹ̀ torí ọjọ́ ogbó ló máa tẹ̀lé lára ọkùnrin tó ti ń ṣiṣẹ́ látòwúrò ẹ̀ tí ò rí nǹkan kan achieve ní ọjọ́ ogbó ẹ̀ because obìnrin lobìnrin máa jẹ́ ìbá àbọ̀ ọmọ ọkùnrin ìbá àbí ọmọ obìnrin ọdún obìnrin náà sì máa lọ fún o tọkùnrin bá tẹ̀ ń gbọ́ bùkátà lórí obìnrin lórí àwọn ọmọ tó ń gbọ́ bùkátà lórí ilé kò sí yẹ̀sì ni kò sí nǹkan àwọn obìnrin míì àtọmọ tó bí ọ̀n fẹ́ yẹ kí kẹnu bá wọn rárá ọ̀n fẹ́ yẹ kẹ bá wọn wí tó bá dé bá ń ṣe mistake tóbìnrin bá ń tẹ ọtọmọ mi bá ń ṣe mistake
tí bàbá bá ń bá sọ̀rọ̀ pé nǹkan báyìí mi ò fẹ́ for example wọ́n ní ìgbàlódé ilé ayé yìí ò yí padà àwọn ènìyàn la máa ń yí padà àbọ̀rọ̀ mi ò yé obìnrin tó jẹ́ èèyàn dúdú tó yẹ pé dúdú ààrẹ òun dúdú kóró sí ni a máa ń gbọ́ Yorùbá but kí ló fa kóbìnrin máa ṣe kí ni kó máa bleach kí ni ìtumọ̀ yẹn ṣé ayé yí padà ni àbí èèyàn náà ló ń yí padà nítorí èmi ò tí ì understand obìnrin tó jẹ́ èèyàn dúdú. ó ń ṣe mi ò network ló jà. So nǹkan tá à ń sọ nìyẹn, you can resend your request or other people if you want to join you can send request. TikTok, someone said so when the man is not doing well the woman will punish him in the future. Preacher talker, but the woman treats the man badly so we should leave her to God. It could be a continuation of what you have been saying. So I don't know, some people are saying that they can't see the request button on TikTok, but all what we want to say we have said it, and àti sọ fún àwọn ọkùnrin pé take care of your old age, take care of yourself, and part of taking care of yourself is of your old age is having a good relationship with your children, because that is one thing tí àwọn ọkùnrin ò mọ̀. Anytime tọ́mọ bá ti hùwà burúkú I can request on request, send your request. I don't know why people are saying they cannot send request, and someone sent request now that I picked on TikTok. Please keep tapping and gift me. Pé àwọn ọkùnrin wọ́n ti wà carried away to the extent pé tọ́mọ bá ṣẹ̀ tán bá fẹ́ bọ́mọ wí àwọn ọkùnrin ni, tán bá fẹ́ ṣe anything àwọn ọkùnrin ni. So the ọkùnrin were carried away, they have forgotten that àwọn ò ní relationship pẹ̀lú ọmọ. So part of preparing for your old age is having relationship with your children. Let your children feel loved. Owoyomi Ademola on Facebook, you said kí ni ìtumọ̀ òwe yìí pé ìyá ni wúrà bàbá ni jígí. Diamond symbolize ẹwà, which is beautification, while mirror symbolize reflection and sincerity. A man is for discipline. Okay, that's your opinion. TikTok, I don't know why people cannot request. We have a lot of people who want to join us on TikTok. Even I too am trying to send request. I didn't see the option. Yes, now allow co-host, receive invite. Okay, now you can send in your invite now on TikTok. You can send in your invite. Mo feel pé èmi ni mi turn on button yẹn. I'm the one that didn't turn on the button. They have turned it on now. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ request lórí TikTok, please, you can send your request. Then on Facebook too, try send your request. Like, love, and share. Tó bá yá nsìn a máa end the Facebook, we concentrate on TikTok. Because no matter how much we are on Facebook, you can only share it. Gift is not there. So, Mr. Owoyomi on TikTok, sọ wípé kí bàbá má jẹ́ symbol of discipline fún ọmọ. The father can be the symbol of discipline fún ọmọ. Bẹ̀ wọ́n ní tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àfi tòsì fà mọ́ra. Tẹ́ ẹ bá bọ́mọ wí gẹ́gẹ́ bí bàbá, ẹ tún fà mọ́ra padà. Kí ọmọ yẹn má máa rí yín nírí pé ẹ̀yin nìkan lẹ̀ ń fìyà jẹun. Táìmù tó bá ti ní òun ṣẹ̀ kán lọ mẹ́gbàá wá, ìgbà yẹn nìkan lẹ̀ mọ́ wà available. Those children will grow to believe that you are not friendly. I can't request. That's what I mean. Preacher talker, that means the fault is from maybe your device or your settings. Torí èmi mo ti turn on request me. You can send request. That's all me. So it's not the setting is not for me. Receive invite from suggested live post. Mo ti turn here on. Allow co-host invites. Everything is on. So if you want to send request, you can send request now on TikTok. You understand? So we are saying that your children should be able to have good relationship with you. You should be able to, form father-child relationship.
so that your children will be free with you. We understand that the position of discipline is very, very important. The father should be able to discipline the child, notwithstanding. You should not be ìgbà kan bá fẹ́ na ọmọ nìkan ni bàbá ó wà ńbẹ̀. Those children will grow not having relationship with you. That's why the children are always close with their mother. Tó bá dẹ̀ ti di old age kò ní ságbára mọ́. Àwọn orúkọ táwọn èèyàn ń jẹ́ lórí TikTok yìí international ni o. Ẹni tó sọ pé I don't know how to plug with your life. Ṣé ẹ rí níbi ìsàlẹ̀ lápá left nísàlẹ̀, lápá left báyìí nísàlẹ̀, ẹ máa rí kinní kan tó dàbí orí báyìí. You will see something wey look like person, then you will see something beside it tó dàbí bíi circle méjì nígbà téèyàn bá fẹ́ draw pie chart. Ẹ bá fẹ́ draw pie chart méjì, kinní yẹn lẹ máa tap. Once you tap it now, you will see send request. So that is what we are saying. Hey, Mr. Bashirudin Bello, you said you really made my day today. We thank God. Omonti, you're there on Facebook. I've picked your request. Check your network. Hey, that thing is not reflecting. Try láti tap àwọn other icon tẹ́ bá rí ńbẹ̀. Bóyá the way bó ṣe gbé wá fẹ́yìn yàtọ̀ sí all other places. Hello. Hello, Mr. T. Àbí kí lorúkọ yín lórí Facebook? Ẹ ti connect. Hello? Okay, Mr. Ṣé má tiẹ̀ máa padà wórí live lẹ́nu? Orí TikTok ni máa padà sí. Kò ń ṣe Facebook. I'm not coming to Facebook again. I'm not coming to Facebook again today. I will only come to TikTok. Ṣé sáré ràn án bá àti mo ń ràn ẹ́ lọ́nà ká tó bẹ̀rẹ̀ live wa. Ẹni tó bá fẹ́ join mi kó send request. So, the concluding part is that the police investigation is going on, but what I will advise Mohbad's father is that anything he knows about this case, he should just say it. Àkàtàpá ìràlágbàlagbà síntọ́, bí tó bá ti di kinní wọn ló ti lárùn nùnù. Kò sí kú sí ọ̀pá àgbàtà nìbá polórí ẹ̀ bẹ́ẹ̀. If he knows anything, he should just spell it out. Èèyàn ẹlẹ́ran ara ò ṣe é bá ṣe díìlì. Níbi táyé nípọn dénú. I pray he doesn't know about it. And if he knows, the investigation will bring that one out. They are touching the fact that he wants to do it as vengeance. Ọlọ́run nìkan nìyẹn yé. We are not saying no and we are not saying yes. But at the same time, we are saying that he tried for Mohbad. Kò dẹ̀ lè ever rò pé bóyá bí ni ó já sí. Tó dẹ̀ ti já sí yìí, he can never be happy about it. And he sọ pé I don't know how God did it. Maybe it's because of 9 months pregnancy and breastfeeding. 90% of Christians stick to their mother. No matter how, or no matter what you say about their mother, they will still stick to their mother. Nítorí fi lè múrù Mohbad ń padà sọ́dọ̀ ìyá ẹ̀ in this condition. No. Albojo concepts on TikTok. You can join me. I don't know why people are not able to join. You can join. You can join. If you want to join, you can send your request. A lot of people are saying they want to join. And but that candidate to join Ghanese. So I don't know why other people cannot join. Thank you so much, sir.
ṣàní bàbá wọn. Irú ìjọ wo lẹ ń jó ìtẹ́ẹ̀mí ilẹ̀ kìkìkì? Ṣé ogun jà ní? Rárá o, ogun bíi ti bò ó, kò sógun kò sọ́tẹ̀, mo kàn ń ròyìn àwọn ohun àlọ́ ilé-iṣẹ́ model jáde ni. Ẹ jẹ́ àrí gbọ́. Kódà náà jẹ́ pé ọdẹ bẹ́ẹ̀. Ṣé orí 3310 lè gbòógì tó ń ṣiṣẹ́ fún infection àti manpower? Ṣé o wá rí egbòogi ṣe nọ́mà? Òun kan ló yẹ ká máa pè ní tẹ́lẹ̀ ó ṣiṣẹ́ fún quick ejaculation, waist pain àti back pain. Òun náà sì tún ní energy booster. Ṣé o wá rí attacker flusher? Èyí ni egbòogi tó ń mójútó gbogbo àrùn tó jẹ́ infection lára ọkùnrin àtobìnrin. Ó sì tó infection ti gonorrhea, syphilis, vaginal bag odor àti kí nǹkan máa rìn lójú ara. Ẹ wá má gbàgbé egbòogi tá a pè ní confidence combo. Eléyìí ni manpower fún alẹ́ tó ń jẹ́ kọkùnrin ó tàtẹ̀ tán lẹ̀ láti tún fowó dòdò rọmọ ní dòdò ní dòdò. Ṣé kìí ṣe àwọn dókítà abẹ́lé tí ń jagbà kiri? Láíláí sáàbàdà, ìkòkò àwọn eléyìí ti lómi inú kójò tó rọ̀. Dókítà tó kọ́ṣẹ́mọṣẹ́ tó tún gboyè móyè tó lóye nídìí iṣẹ́ ìṣègùn. Ìyẹn Dr. Suraju D. Mr. Albojo concept. Why are people blessing the mother and not the father? Náà là ń sọ pé that is how life is. The society is always supporting the mother rather than the father. Despite the fact that that woman kept on repeating the same thing tá a ti gbọ́ tẹ́lẹ̀, people are still supporting her because bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn. Mr. Sam Smith on Facebook, I've picked your call. Check your network. Bọ́lọ̀ ń ṣe dálé ayé nìyẹn. Ọkùnrin ló wáyé pé kó gbọ́ bùkátà, kó ṣiṣẹ́, kó ṣe gbogbo at the end of the day. Wọ́n tún lè máa appreciate ẹ̀. Àmọ́ bóbìnrin ò ṣe ń pa ni mo ṣe sọ pé ọkùnrin take care of yourself. Case study of Mohbad. With all of these things, if Mohbad still go to his father, go back to his mother, then what are we saying? Ó mì pé is a confirmation of nǹkan tá à ń sọ. Àdẹ̀ṣẹ̀ṣẹ̀ máa sọ that men should do what? They should take care of themselves, take care of their old age. Nta à ń sọ nìyẹn. People will go and shower the woman with a condolence greeting, with a gift, with all of those things. And now ìyá kan tún ti láwọn tún ti rí prophecy gan pé owó tí wọ́n ń dá bí bàbá iná wà náírà bẹ́ẹ̀ Ọlọ́run lòun ó pọ̀ ta bàbá mi. Ní ìmọ̀rú Ọlọ́run tí wọ́n ṣá. Ẹ bá lọ wo orí ṣó orí tọkùtà àti àdùnní. Ẹni yẹn wọ́n play prophecy ń bẹ̀. Mo ṣe ní kí gbogbo wọn tó ń tan wòlíì wọ̀rọ̀ kí wọ́n kúrò lórí kán tiẹ̀ lọ jòkó ná kán lọ ṣàgbéjẹ́ mọ́wọ́. They are just embarrassing us. Wọ́n kàn embarrass wa ni, to be sincere. They just embarrass us. Mr. Sam Smith, pick call me. I pick your call. TikTok, keep tapping. Hello, Mr. Smith. Hello, ma. Ẹ káàsán, ma. Ẹ ra sà, ìlú wo lẹ ti ń join wa? Mo ń join láti Germany, ma. Germany, kí lẹ fẹ́ bá wa sọ sà? Ẹ ṣe gan ma, ẹ jọ láti àtàárọ̀. First of all, ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dàwọ̀ prophecy yẹn. Ṣé ti rí tí òpin ayé bá ti ń dé oríṣiríṣi náà la máa rí? Àwọn èèyàn ní ká ṣàwà àwọn èèyàn ní ká wà very 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 careful nípa pẹ̀lú àwọn prophecy tí a máa tẹ̀lé. So, and you have said it all that they should not go and sit down. Not only sit down, they should even keep their mouth shut. For now, they should keep their mouth shut. Ṣé ìgbà tó ọmọ yẹn ń go through kìíní yẹn, àwọn prophecy wọn ò rí ni. Ṣé wọ́n rí débi pé wọ́n máa pe bọ̀bọ́ yẹn pé okay, do this o, má ṣe báyìí o, be careful. At least àwọn prophecy gidi tó bá fẹ́ ríran síyàn. Wọ́n máa pè yàn wá okay, mo rí wípé òun go through irú nǹkan báyìí, be very careful, ṣe nǹkan báyìí, ṣe nǹkan báyìí, ṣe nǹkan báyìí. So that tí ibi bá ń bọ̀, prophecy máa jẹ́ kó mọ̀ pé ibi ń bọ̀. Wọ́n dẹ̀ máa ní kó ṣe nǹkan kan so that you will avert the ibi tí ó ń bọ̀. Not that pé ibi ti ṣẹlẹ̀ tán, wọ́n wá ní pé àwọn ti rí nǹkan báyìí. So I don't think that one makes sense. That prophecy just go and sorry to say púpọ̀ la pè ọ̀pọ̀ díẹ̀ ló dáhùn. So all other people they are just fake on their own. That is one side. And the second one, nípa ọ̀rọ̀ ti Baba Mohbad, I felt sorry for the man anyway. That is life. So my own things is that gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, if he has anything in mind, kí wọ́n sọ. But kí àmọ̀ràn tẹ́ máa tún fi sínú wípé kó tẹ̀ má grant any interview, kó má grant anything, kó tẹ̀ má sọ anything. Ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ó ti dèrò ọ̀run. But káwọn kọ̀ sọ nǹkan tó máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn wà innocent nínú kinní yẹn.
tó bá dẹ̀ ti sọ nǹkan tí wọ́n bá mọ̀ tó máa jẹ́ kó mọ̀ pé wà innocent pé wọ́n mọ̀ kankan nípa ikú ẹ̀ wọ́n ò dẹ̀ mọ̀ nípa anything kó sọ ìyókù kó keep quiet and let life move on kó mọ lọ́mọ gan tiẹ̀ lọ sinmi ọmọ kékeré for that matter kó lọ sinmi kó má bẹ̀rù èèyàn Ọlọ́run nìkan nìyàn bẹ̀rù èèyàn. ìṣẹ̀lẹ̀ yìí lọ there is nothing as worse as this. simple so kí ló ń bẹ̀rù fún. ìfá tí wọ́n bá tiẹ̀ béèrè question wípé bóyá if they don't ask him any questions you shouldn't say anything. Akẹ́ni àti ìyá ẹ̀tọ́ fún ní 5 million ìyá ẹ̀ gan I'm so sorry kò yẹ kí ìyá ẹ̀ máa sọ nǹkan bẹ́ẹ̀ at this point in time. Why would you say your son promised you 5 million your son promised ó gba ṣọ́ọ̀bù ó gbalẹ̀ ìyá ẹ̀ gbọ́dọ̀ pé ó wà dump and down very stupid woman sorry to say má bínú mà. mo rò pé ìyá yẹn ò gbádùn wọn ò gbádùn rárá ọ̀nà inú tiẹ̀ bí mi nígbà tí mo wo tán interview yẹn pé irú náà fi ṣòlélẹ̀ ìyá ẹ̀ gan tí ẹ̀gọ́ bá ṣọ́ra gọ́sẹ̀ gan bó ṣe wá súnmọ́ ọmọ ẹ̀ gọ́sẹ̀ má rẹ̀ pé nǹkan lọ́wọ́ kú ikú ọmọ yẹn ẹ má bínú mà má rẹ̀ pé lọ́wọ́ sí ikú ẹ̀ ìyá yẹn bàbá yẹn ò mọ anything anyway that's my own advice for the father kókó rárá sọ nǹkan tó máa jẹ́ kó mọ̀ pé ó wà innocent any other thing she just keep quiet and move his life on ọmọ ọlọ́mọ ti kú náà kọ́ lọ́n fọ̀run kí lágbára Ọlọ́run that's all and the third one tí mo tún fẹ́ sọ ni ẹ wo ṣẹ́tìrì Ọlọ́run Elédùmarè òun ló ní gbogbo ètò lọ́dọ̀ ìdí tó fi dá ọkùnrin ni obìnrin wọ́n ní agbára débi wípé wọ́n lè fi ọmọ how am I going to put it kọ́ fi bàbá ní bàbá kọ́ ní bàbá ẹ̀ lélẹ̀ tí ó jẹ́ kí n ṣàwọn lọ́bi obìnrin ló ní agbára ẹ̀ lọ́wọ́ ọ máa bí ọmọ láti inú wọn báyìí ó dẹ̀ máa gbà wọ́n gbọ́ so eléyìí táwọn ọkùnrin bá ṣe àwa bàbá Ọlọ́run ni kó fi ojú àánú títí wa kó fi sáwọn ọmọ wa ní ojú eléyìí tó bá rántí wa fine eléyìí tó bá agaga ìlú òyìnbó ta wà yìí àwọn ọmọ ta tẹ̀ ń bí lóde òsì ni wọ́n ti ràn yàn wọ́n ràn bàbá wọn. So as you are nurturing them from young ẹ̀yin gan fún ara yín gẹ́gẹ́ bẹ́ ṣe sọ ká máa save ara for future tó bá dé àwọn lómi bíbá ẹ máa tán wẹ́ máa ṣe forí ṣe fọrùn ṣe up to the university level tó bá wà òkè tán ọ máa gbàgbé ìyá àti bàbá sí ọ máa gbàgbé wọn sí care home so kò apply sí Nàìjíríà nìkan nǹkan táwọn èèyàn náà rí bíbá yẹn nìyẹn ọmọ bàbá kan lè bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rú máa bá bàbá láti bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ọmọ tí ó fokú ara ẹ̀ bí tọ́dẹ̀ fi bo ara ẹ̀ bí tí wọ́n rán lọ sí yunifásitì so kọ́lọ̀ ń ṣàánú ni èmi náà mo ti rí sìnẹ́rò débi wípé bàbá ní Nàìjíríà ni bàbá tọ́ ọmọ láti kékeré ó tọ́ dàgbà títí àwọn ọmọ mẹ́rin ó tọ́ wọn dàgbà ó jíṣẹ́ jìyà ìyàwó dẹ̀ wà ń bẹ̀ kò kí ẹ o kò ṣe anything o ìkan nínú àwọn ẹ̀ wá lọ sí ìlú òyìnbó ọmọ ẹ̀ wá rọ ọmọ nínú àwọn ọmọ mẹ́rin tó bí to the extent that ìyá yẹn ò wá jẹ́ kí ọmọ kó ní fóònù bàbá tó bá fẹ́ bá bàbá sọ̀rọ̀ ìyá ló ṣe máa lọ gbé fóònù fún bàbá ẹ̀ kí bàbá kí ọmọ tó bá bàbá ẹ̀ sọ̀rọ̀ so ọmọ yẹn tó bá fẹ́ fi nǹkan ránṣẹ́ fún bàbá á fi nǹkan ránṣẹ́ sí ìyá ọwọ́ ìyá ló máa dé sí ìyá máa gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ wọ́n bá béèrè pé bàbá òun kọ́ bàbá ẹ̀ wà ó ti jáde ìlú ìwà bàbá dẹ̀ wà nínú ilé bàbá yẹn sick for 6 months you know nínú ilé bẹ̀ wọn ò dẹ̀ kí ẹ̀ fún bàbá yẹn títí tí bàbá yẹn fi dèrò ọ̀run. ó ti kú báyìí ìgbà tó bá ní pé kí ló wá ní pé àpé kò rí kí ẹ kò rí ìtọ́jú kò ṣe gbá kò ṣàwọ̀ nísinsìnyí ìdí ẹ̀ ni pé ìyá yẹn gangan mo fẹ́ lè sọ wípé òun kọ́ ló pa ẹ̀ but ó mọ̀ bí bàbá yẹn ṣe kú torí pé kò jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó ṣètọ́jú ẹ̀ kò jẹ́ kí kò give access sí àwọn ọmọ yẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin seriously yẹn àwọn ìyàwó wọn kó tó pa wọn náà. wọ́n mọ̀ ń pa ẹ̀ gbogbo program tẹ̀sẹ̀ lẹ́ni òótọ́ ní fa mo dẹ̀ ti kẹ́kọ̀ọ́ nù ẹ̀ mo ti kẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ èmi kẹ̀ ẹ̀já sọ ààrẹ lómi máa ní pé ihun tí ẹyẹ máa jẹ òun ló máa gbé pò tẹ́pà ti gba salary just take care of yourself. ọkàn balẹ̀ tó bá fún un náà ní èrè rẹ̀. òun ní èrè rẹ̀ ẹlẹ́tọ̀ọ́ pẹ̀lú bòdò fine eléyìí tó bá dẹ̀ fún ẹ déédéé kò sógun bẹ̀ lọ́wọ́ bò mí ti start so that to avoid you having a prostate cancer tó bá jọjọ́ iwájú. So mo kàn máa rọ àwọn ọkùnrin wa gbogbo program tẹ̀ ń ṣe yìí Ọlọ́run ó ń ṣí ojú wa sí àwọn a lot of things táwa gan ò mọ̀ you know èmi gan mi tẹ̀ mọ̀ pé tí yóò bá tẹ̀ ní sẹ́ẹ̀sì rárá ó tẹ̀ máa lè tètè prostate cancer but pẹ̀lú èlé tẹ̀ sọ yìí sì tẹ́nìkan bá dìnnà ẹnìkan pẹ̀lú sẹ́ẹ̀sì á dẹ̀ wá rẹ̀ lọ sí ipò mi. So accumulation of excess sperm cell.
So it is ó máa ń fa well. prostate. That's my own Amen. contribution. Thank you. Mo dey like the program. Ẹ ṣé gan, mo dúpẹ́ ma. Thanks so much. Thanks so much. I really appreciate your program. Ẹ ṣé gan ma. So gbogbo advice mi nìyẹn o. They should just be careful. Àwọn ọkùnrin náà kọ́ lajú kọ́ wise up. Pé ilé táwọn ọkùnrin kú pípípípí ní untimely death yìí. Ó tẹ̀ tí ń pọ̀ jù. Ó ti pọ̀ jù, stress yẹn ti pọ̀ jù, wàhálà ti pọ̀ jù, ká tó sanwó ilé, ká tó sanwó ọmọ, ká tó ṣe any other thing. Àwọn ìyàwó kẹ̀dẹ̀rẹ̀ wọn ò ní contribute to this thing. Àwọn àdéhùn òdìdè tó pẹ̀ pọ̀ ti náà tán. Ẹ máa wá jókòó, ẹ máa ní pé wọ́n fẹ́ jẹun ọmọ. That's why táwọn bàbá mi kan ṣe ń kọ àwọn ọmọ lẹ̀ sáwọn ọmọ tó sí ìyá lọ́rùn. Tí nǹkan bá bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ ń sìn, àwọn ìyá máa complain pé ó bímọ kalẹ̀, ó tọ́, ó ṣe gbá, ó ṣàwó tàbá tọmọ náà bá dàgbà, ẹ̀yin náà ló máa padà wà mọ́. So don't blame us for some certain reason. For nǹkan táwọn náà bá ṣe, má blame wa. But it is well. Ọlọ́run á gbàkóso lágbára Ọlọ́run. Ẹ ṣé gọ́mà. TikTok. Ẹnìkan sọ pé but some religion don't subscribe marrying or having 2 or more wives. Àwọn religion wo ni o support marrying 2 wives? Àwọn religion wo kò sẹ́sìn tó ní Kẹ́nyàn má fẹ́ yàwó iye tó bá wù. Ọlọ́run gbọ́. Ntọ́ bá wù kálukú ni. Ntọ́ bá wù ọ́ nìkan ṣe. Ìyàwó ẹyọ kan ṣoṣo tó fẹ́ gan so ti rí tọ́ so ti rí bọ́. Débi pé ó fẹ́ gbé kejì, ó fẹ́ gbé kẹta, ó fẹ́ gbé kẹrin, ó fẹ́ gbé karùn-ún. Yes. Your belief is your relief. Your belief is your religion. Yes. So, pé religion kan ò gbà yẹn. You are on your own decision. You are entitled to your own opinion and decision. So, tó ṣẹlẹ̀ ni pé ẹ já run advert yìí tán ká máa lọ. Tá bá rí request kan ká gbé sí. Èmi fúnra mi. It is well with me. Lórí tiredness. Tí má tẹ̀ máa padà wá live wá sí kíní TikTok máa wá. Àwọn ọmọ alágbófẹ́ kiri kọjá ń sìn. Má sọ bẹ́ẹ̀ mọ́, má fi bàálù wé báísíkù òpó jọra wọn. Àtọ́ tá a gbé kalẹ̀ tá a ṣe nípa ìmọ̀ ìwádìí tó péye fún oríṣiríṣi àìsàn àti àrùn tó ń gbógun ti àgọ́ ara wa. Bọ́mọkùnrin ò bá lè tàtẹ̀kanlẹ̀ kó ṣe déédéé lórí pápá. Tíyàwó ilé náà ń kanra gógó bí ẹni táyé sú. Nídìí wípé kò rẹ́ni gbé tùràbàyé, kò rẹ́ni gbé débẹ̀. Àtàkà flusher ní kó o lò fún ọkọ rẹ. Ìwọ náà sì rí pé ringing tone 33 tẹ̀ rẹ yóò múnádóko. Kò tán síbẹ̀ o, ó kù nìbọn ró. Ẹ kàn sí iléeṣẹ́ Ọ̀yọ́ Model Alternative Therapy. Olú iléeṣẹ́ wọn wà ní Fẹ́lẹ́. Ayọ̀délé Akíntáyọ̀, you say how do you call? You will look at the bottom of this live stream. You will see a logo that look like a head. Bí orí méjì báyìí, you will see the thing dey small like this. About 2 people, like 2 heads. That thing wey look like person. Shey you see? That 2 thing wey look like person. Òun lẹ máa kílíkì tó dàbí orí méjì báyìí. Mapes Royalty, you said Ọ̀yọ́ Model Ambassador. It is well. Straight Express Link Golden Plaza shop number 10 nílùú Ìbàdàn. Facebook page wọn ní Ọ̀yọ́ Model. You said when next am I coming? I will communicate the date and create awareness. Hello? Hello ma. Okay, àti rí kíní tí mo júwe yẹn. Bọ́ọ̀lù lẹ́fì sẹ́yìn. Mo ti rí. Ìlú wo lẹ ti ń join wa báyìí? America ni mo wà, Chicago. US, okay. Kí lẹ fẹ́ bá wa sọ? Mo rí pé ó dàbí pé ọ̀rọ̀ kéèsì Mohbad àbí ọ̀rọ̀ mọ́mí bàbá stepmother ni ẹ̀ ń sọ. Òun náà là ń sọ sí. Ṣé rí mo ti lórí àwọn platform yín mo ti ń sọ oríṣiríṣi, mo máa ń wà so active lórí ẹ̀. Ṣé rí mo fẹ́ sọ kankan. Nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad yìí, Mohbad fẹ́ try láti hide face mi. Tí n bá sọ fún yín pé nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi rí ni. 3 months ago, exactly 3 months ago, mo lose brother mi, immediate brother mi gangan. Story Mohbad ó wà very close. Ó wà very close to story brother mi. Ṣé rí àwọn èèyàn kàn sọ wípé ìgbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀, èmi understand nǹkan tó ṣẹlẹ̀. But many people understand nǹkan tó ṣẹlẹ̀ pé ọmọ question tí mò ń béèrè láwọn èèyàn ni pé bàbá
ẹ sọ pé bàbá tọ́jú ẹ̀, ọkùnrin mi náà mi ń ṣe ọmọ kékeré, mo ti lọ́mọ tó dàgbà, mo dẹ̀ ní mo sì ní bàbá, mo sì ní ìyá. So ọmọ tí bàbá tọ́jú fún how many years tí ó wá dàgbà tó wá yẹ ẹ lọ, kí ló ṣẹlẹ̀? ẹ jẹ́ ká béèrè question yẹn pé kí ló ṣẹlẹ̀? Ṣé ọmọ yẹn reason wo ló ṣe ṣe bẹ́ẹ̀? Bàbá fún lówó tó lọ sí school, reason wo ló ṣe bẹ́ẹ̀ tó pé after tó jáde tán tí ó wà okay, the first person tó wà lọ ní ìyá ẹ̀? Nǹkan kan ló máa ṣẹlẹ̀. Mo dẹ̀ béèrè àwọn èèyàn pé ẹni tó bá fẹ́ argue ẹ̀, ẹ kọ́kọ́ máa béèrè lọ́wọ́ pé ṣé o gbé polygamous family rí? Tó bá láti polygamous family àbí o gbé ọ̀dọ̀ stepmother rí, then you understand what happened to Mohbad. Ṣé rí tọ́mọ bá gbé polygamous family tí bàbá ọmọ tó bá ń gbè lẹ́yìn ìyàwó over àwọn ọmọ ẹ̀, àbí ọmọ tí ìyá ò sí lọ́dọ̀ bàbá tó yẹ kí bàbá ló tọ́, tó yẹ pé every time tí ó bá ti ṣe nǹkan kan, the next thing ẹ̀yìn ìyàwó ni bàbá yẹn máa gbè sí. Á sọ̀rọ̀ sí ọmọ, á sọ̀rọ̀ sí ìyá. Ìtòkàn tí mo ṣe léyè ẹ dànù nìyẹn, ìwèrè tí yẹ ṣe, orí burúkú tí yẹ ṣe, bla bla bla. Ṣé rí ọmọ yẹn oró burúkú ọ̀tì tí bàbá yẹn ń gbé sínú ọmọ yẹn? Kí bàbá yẹn bá rán ọmọ yẹn lọ yunifásitì, tí ọmọ yẹn bá jáde tó bá ní freedom, ìyẹ́ ló máa kọ́ wá lọ, irrespective of pé ìyẹ́ abandon àbí kó abandon ẹ̀. Nítorí pé kí ni bàbá yẹn ti fi ó ti hot ọmọ yẹn kọjá àyè. Oúnjẹ kọ́ wọn máa fi pé torí pé ìyá òun ò sí lọ́dọ̀ òun ló jẹ́ kí ìyá máa jẹ òun bẹ́ẹ̀ yẹn. Everything was center back on the mother. Pé tóbìnrin bá fọkọ lẹ̀ kò gbúdọ̀ fọmọ ẹ̀ bẹ́ẹ̀. Ó lẹ́nìkan tó join one bí sọ pé go with your children. À ń gbọ́ sà. Ṣẹ́rí mo support ẹ̀. Ṣẹ́rí mo support ẹ̀ as obìnrin, ọkùnrin ni mí. Ṣẹ́rí mo ń sọ nǹkan tí àwọn bá fẹ́ kọ̀ mí sílẹ̀, God forbid o, tí àwọn bá fẹ́ kọ̀ mí sílẹ̀, máa jẹ́ kó kọ́ ọmọ ẹ̀ lọ. That's the right thing. Kò sí ẹ tó lè tọ́jú ọmọ bí ìyá ẹ̀, òótọ́ ni. Kò sí ọmọ tó lè tọ́jú, kò sí ìyá tó lè tọ́jú ọmọ bí ìyá ẹ̀. Ṣé rí ìyá Mohbad ó mess up. Big time. Ìyá ẹ̀ mess up big time. Big time. Ṣé rí ìyá tèmi kò kó nílé bàbá tèmi o, bọ̀ bàbá mi polygamous ni. Àbúrò mi tí mo ní ṣaláìsí yẹn, eré tí ìyá mi sá lórí ẹ̀, despite eré ọmọ yẹn ṣì lọ. Ọmọ ológo dẹ̀ ni, despite eré tó sá, èmi tí mo sọ̀rọ̀ yìí, èmi ni mo dúró fún bí bàbá ìdẹ́wà láyé o, èmi ni mo dúró fún ọmọ yẹn. Nǹkan tí kò ẹ̀ ṣe dùn mí, mo kéékèèké kọ́ọ̀tì náà kò tí kò lára mi, nítorí pé kí ni mo mọ eré tí mo sá. But àwọn èèyàn wá sọ pé ó ti kú ó ti lọ. Mo ní ẹ mọ story ọmọ yẹn ni, tẹ́ bá mọ story ẹ máa mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé ẹ rí ikú tó pa Mohbad? Mo sọ ikú tó pa Mohbad, àfi àwọn tó à ń pariwo ẹ̀ channels lásán làwọn yẹn jẹ́, channels lásán làwọn tá à ń pariwo yẹn jẹ́. Ikú tó pa ó wà láàrin ìyá ẹ̀, bàbá ẹ̀ àti stepmother ẹ̀. Ikú tó pa Mohbad from express ni mo ṣe ń sọ̀kọ̀ tí mò ń sọ yìí o, torí mi ò gbọ́dọ̀ èyí tó ṣẹlẹ̀ sí mi ò gbọ́dọ̀ fẹnu sọ́tàn, torí àmọ́ ibi tí fídíò yìí máa dé. Ikú tó pa Mohbad ó wà láàrin ìyá ẹ̀, bàbá ẹ̀ àti stepmother ẹ̀. Ikú tó pa Mohbad kì í ṣe ìsìn ní ikú tó pa. Wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan sí ògo ọmọ yẹn, wọ́n ti gbégbèsè oríṣiríṣi lórí ẹ̀. Àṣírí ẹ̀dẹ̀ wà láàrin bàbá stepmother àti ìyá ẹ̀. Ìyá ò gbọ́dọ̀ sọ pé òun ò mọ̀. Wọ́n ti àwọn èèyàn sọ oríṣi fún ìyá Mohbad o, tí wòlíì ò bá ti sọ fún
àwọn aláàfáà ti sọ fún un, but ó jẹ́ ìyá kan tó yẹ pé ó wà negligent. Too much. irú àwọn ọmọ yẹn wọ́n á ti soríṣi fáwọn òbí ẹ̀. ṣé rí bàbá ṣé rí ìyà tí bàbá yẹn ń jẹ lénìí, ìyà tó ń jẹ ní pé ìyà pé ó gbè lẹ́yìn ìyàwó over ọmọ ẹ̀ níyà tó ń jẹ o. ìyẹn lẹ́yìn stepmother. lẹ́yìn stepmother ẹ̀ ìyà tí bàbá yẹn ń jẹ lénìí nìyẹn. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lówe ni torí nǹkan tó ṣẹlẹ̀ sí mi rí ni mò ń sọ fún yín. ìyà pé ó gbè lẹ́yìn stepmother against Mohbad, òun ìyà tó ń jẹ. sà ta lè sí ó gbè bí òṣèlégbò ṣé bí ìyàwó tó bá wà pẹ̀lú bàbá tọ́jú fún bàbá náà bàbá ọmọ rí. ẹ rí ẹjẹ ń fèsì àwọn ọkùnrin o, ọmọ yín òun ni ẹ̀jẹ̀ yín, ọmọ wa lẹ̀jẹ̀ wa. a gbọ́dọ̀ gbé lẹ́yìn obìnrin ló against ọmọ wa. irú bí mo ṣe wà yìí mi ò ń jẹ́ kí ìyàwó mi, ìyàwó kan mo ṣì ní o, mi ò ń jẹ́ kí ìyàwó mi kó set me up against àwọn ọmọ mi. ṣé rí àwọn obìnrin wọ́n létè ìwọ tó bá wọn kó fẹ́ fẹ́ yàwó púpọ̀ àbí oléyàwó kan lọ, jẹ́ kí àwọn ọmọ ẹ jẹ́ priority ẹ. ó wá jọkùnrin ó wá nìyẹn nítorí pé ìyá alágbájá kì í ṣàyò ẹ mọ́, àsìkò ẹ ti lọ. ìyẹn fáwọn tó ní ọ̀yà púpọ̀ o. ó wá ń fìyà jẹ àwọn ọmọ ẹ, ó wá ń treat àwọn ọmọ ẹ bó ṣe ń treat ìyá, àbí ìyá àwọn ọmọ ẹ ṣẹ̀, ó wá kó ìyá àtọmọ ó kó wọn papọ̀. ìyá ọjọ́ iwájú ẹ òun ló ń sún síwájú náà, torí àwọn ọmọ yẹn kò sí mọ̀ ṣe ní support ìyá wọn lọ́jọ́ iwájú. a ti fẹ́ máa rójú yín o, ẹ gbé kámẹ́rà wálẹ̀. so tí ìyá bá ṣe àsọkọ, tí ìyá bá ṣe, má kó àwọn ọmọ mọ́, separate ìyá from ọmọ. ẹ̀jẹ̀ làwọn. bàbá mi mọ́ kọ ìyàwó tọmọtọmọ ni. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀, nǹkan tó ṣe bàbá Mohbad nìyẹn. ó kọ ìyá ẹ̀, ọmọ ń gbọ́dọ̀ ẹ, nǹkan tí stepmother bá sọ fún ẹ òun ló máa gbọ́. ó wá sọ pé ó rán lọ sí school, ó fún lówó. bàbá mi rán mi bàbá tèmi ó fowó ṣe oríṣiríṣi fún wa o, but tí n bá sọ àwọn oríṣiríṣi nǹkan tí ojú wa rí lọ́wọ́ ìyàwó ṣe rí ọkùnrin ló yẹ kó dilé mú. ẹ jẹ́ n sọ, ọkùnrin ló ń dilé mú. ọkùnrin ló ń kó nǹkan papọ̀, ọkùnrin ló ń sọ nǹkan papọ̀. ó jẹ́ kọ́kùnrin yẹn ó jẹ́ kó so ayé Mohbad kó so papọ̀ ni, but kò so nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ìyá rẹ̀ ń jẹ́ ń sìn nìyẹn. ó transfer aggression ti ìyá sórí ọmọ. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. ẹni tó sọ̀rọ̀ ní comment section lẹ́ẹ̀kan pé vengeance pé bóyá torí ẹ̀ ló ṣe ní kán sáré lọ bẹ́ẹ̀rì ẹ̀ pé bóyá fífẹ́ lára àyà. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. ẹ jẹ́ sọ kan fún yín. there is that not too long, that's too deep for him. ẹ jẹ́ sọ kan fún yín lénìí. Yes sir. àbúrò mi yẹn tí mo sọ yẹn, ọmọ ológo lòun náà, tí n bá sọ fún yín pé for years bàbá ò mọ ibi tó wà, kò dẹ̀ béèrè ẹ̀. ó sọ̀rọ̀ ni mò ń sọ fún yín. ìgbà tó wá kú bàbá wa ń ké. igbe kí ló ń ké. ọmọ tó bẹ̀. ẹ jẹ́ tó ṣàṣírí kan fún yín lénìí. ṣé rí ọmọ yẹn níbi tí ayé ẹ̀ ṣe kìíní dé, tó bá débì kan báyìí wọ́n fẹ́ ràn lọ́wọ́, wọ́n fẹ́ ẹ̀pọ̀ ẹ̀. ó ṣe kan wọ́n fẹ́ ẹ̀pẹ̀ ẹ̀, wọ́n ní kó lọ kí bàbá ẹ̀ wá ké. ẹni tó fẹ́ ẹ̀pẹ̀ ní òun fẹ́ ràn lọ abroad, wọ́n ní kó lọ kí bàbá ẹ̀ wá. bàbá débẹ̀ wọ́n ní ó yá ọmọ ẹ tọ́jú ọmọ yìí o. ọ̀rọ̀ life ni mo sọ fún yín o, kì í ṣe àròsọ o. ẹ tọ́jú ọmọ yìí o, ọmọ yìí ọmọ ológo ni o. bàbá délé bàbá bẹ̀ sí ní ṣépè. ẹ lọ rojọ́ mi ń ta kí ló jẹ́ pé èmi náà ní kẹ́ ẹ lọ pè wá. bàbá yìí ò padà lọ. bàbá ò padà lọ. ọmọ ẹ tí wọ́n náà fẹ́ ràn lọ́wọ́, wọ́n fẹ́ ràn lọ abroad, ò dẹ̀ padà lọ. ó kò padà lọ. èmi tí mo lọ bẹ̀ lélẹ̀, ẹni tó ẹdẹ́dẹ̀bẹ̀ iṣẹ́ yẹn sọ pé òun ò lè ṣẹ́ ní tì lẹ́yìn bàbá ọmọ, pé mi ò lẹ́tọ̀ọ́ láti gba ipò bàbá yẹn. bàbá yẹn ò lọ. so tọmọ ẹ bá aṣọ ìlọ́la bí ó ti ṣaláìsí sínsìn yìí o, ẹ wá sọ pé
bàbá rán lọ school kí ọba yẹn lọ yunifásitì gan ṣé ọmọ yẹn lè gbàgbé nǹkan ọmọ yẹn lè gbàgbé ọjọ́ yẹn. wọ́n ti ṣí ojú bàbá yẹn kó lára ọmọ yẹn ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. gbàtà wọ́n ti rí oríṣiríṣi wọ́n ti ṣí ojú bàbá yẹn wọ́n ṣí kó lára ọmọ yẹn. ọmọ tó rìn ọmọ tó lọ fún years bàbá yẹn ò béèrè ọjọ́ kan báyìí. ṣé rí ìwà táwọn ọkùnrin ń wù abilipe owó nìkan náà fi ń tọ́mọ owó nìkan kọ́ náà fi ń tọ́mọ. ibi tí problem wà nìyẹn àsọkùnrin ọkùnrin lèmi náà máa ń sọ ọkùnrin ni mí mo dẹ̀ ní ọmọ owó nìkan náà fi ń tọ́mọ. tábà bíi pé ó ní 10 naira mo fún wa ìyàwó ajẹ́ láti ta ò stand fún àbí ìyàwó kẹta ìyàwó kejì dé ó pa ọmọ ẹ ìwọ náà gbé lẹ́yìn ìyàwó o bẹ̀rẹ̀ sí ní ṣépè o bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ o lè dànù. tó bá jọjọ́ wájú ọmọ yẹn máa rántí nǹkan tó ṣẹlẹ̀ gangan sí bàbá Mohbad nìyẹn. ìkanra pé kò tọ́jú mi kò bójú wẹ̀yìn ọmọdé ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá ẹ̀ lọ sí. mo lè sọ ọkọ pé Mohbad ti marry bàbá Mohbad ní kọ́kọ́ ló lẹ́tọ̀ọ́ láti pàṣẹ bó ṣe máa sin Mohbad. ìyàwó ẹ̀ náà ní same bed. a lot of things ló go wrong pẹ̀lú step tí bàbá yẹn take. ṣé bó ní ìyàwó jáde ń sìn ló sọ pé àwọn bẹ̀ pé kó má sin kò gbà. wọ́n náà wọ́n bẹ̀ pé kó má tí ì sin bàbá náà ò gbà. so ẹ wo gbogbo kinní yẹn ìyàwó yẹn náà lẹ́tọ̀ọ́ láti sọ pé ẹ má tí ì sọkọ mi o ibà ní ká sin sí o nǹkan báyìí ní ká ṣe o. ó jẹ́ pé bàbá yẹn listen. ìyàwó yẹn kí nobody is even talking about her òun náà dẹ̀ lẹ́jọ́ jẹ́ torí ọjọ́ tán ní Mohbad tí ó wà níbẹ̀. kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ìyàwó. nobody is talking about ṣe ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ so bàbá yẹn ti jẹ́ kí focus kó shift púpọ̀ jù kó shift wá sórí òun nípa ìkanra táwọn ọkùnrin máa ń lò. ìwà àwọn ara wa tá a máa ń wò pé o ṣe báyìí tán òun ló ṣe bàbá yẹn tí focus yẹn ṣe wá shift tó yẹ kó rí ẹ̀ ìyá tó abandon ọmọ kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ẹ̀. ìyá yẹn lè sọ pé because the man wants to dominate that domineering spirit yẹn ló affect yẹn so all lies is not nǹkan tí mo experience ni bàbá mi ṣe òótọ́ tẹ́rí kíni àwọn tá a next experience kíni àpọ̀ tẹ́rí lẹ́ẹ̀ máa gbé táwọn bá ń sọ̀rọ̀ a máa lẹ́ pé support ọkùnrin man to man nǹkan tá a ti experience gbogbo aláṣọ ọmọ kékeré rí ká tó dàgbà débi tá a dàgbà dé yìí a dẹ̀ tu lọ́mọ náà so a mọ bó ṣe rí lára ọmọ tọ́wọ́n bá pass through àwọn ìkan tó yẹ kó pass through láyé ẹ̀ bó ṣe máa ń feel the psychological effect ẹ̀ ẹ wo Mohbad bó ṣe rí yẹn kò láìka kò lápọn wọ́n ti kó láyàjẹ́ láti kékeré àti kékeré náà ní o ti lè sọ̀rọ̀ ní o ti lè dúró fúnra ẹ̀. nígbà tó pé step mother bá ń ha mọ́ iṣẹ́ kí bàbá máa gbálẹ̀ bàbá náà máa gbálẹ̀ lẹ́yìn step mother ni kò ní lè sọ̀rọ̀ ó máa wò ní. very and it's common among men tó máa ti lè fẹ́ ìyàwó mi báyìí ọmọ tó ti bí tẹ́lẹ̀ á di ṣiṣẹ́ ẹ̀rí. òótọ́ lẹ̀ ń sọ sẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ́ nǹkan tí mo ti pass through ni mò ń sọ fún yín wọ́n wá gbé lẹ́yìn wọ́n dà pé àbí irú oògùn wo ni obìnrin yìí ṣe tí bàbá yìí ó mọ̀ nǹkan tó wà glaring everybody máa rí pé ìyá yìí ń pa rọ́mà ni bàbá yìí máa dúró gangan ni ìyàwó mi ó lè máa sọ sí àwọn mi bẹ́ẹ̀ ó lè máa ṣe báyìí bẹ́ẹ̀ ìrọ́dẹ̀ ni obìnrin yìí ń pa ẹ ti wá gbin oró sọmọ yẹn nú nítorí sọmọ yẹn bá ṣoríire ìyá ló máa kọ́ wa lọ ìjà ló ṣe rí it's a common thing ẹ jẹ́ kí tí wàá sọ kọ̀ọ̀kan fún wa ṣe rí ọkùnrin ni mi nílò tán ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé a lè yí padà umbilical cord ọmọ ibo ara ta náà ti gé ara àyà náà ti gé rúùtù yẹn ìyá ló ṣì wà rúùtù ọmọ ìyá ló wà èso lásán ni àwọn ọkùnrin gbé lẹ̀ èso lásán yẹn ò ṣe é já nígbàkọ̀ yẹn. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n kọ́ akàngé physically ni ó sì wà bẹ́ẹ̀ wọ́n kọ́ gé physically ni ṣùgbọ́n ó sì wà bẹ́ẹ̀ ibẹ̀ ló yẹ káwọn ọkùnrin ti mọ̀ pé a níṣẹ́ pọ̀ láti ṣe. iṣẹ́ tẹ̀mí ṣe lórí àwọn ọmọ mi tó bá dọ̀la gan tó bá fi náà fẹ́ yójú padà
wọ́n á rò lẹ́ẹ̀mejì. Everywhere ni mò ń wá pẹ̀lú wọn, èmi ni mò ń bá wọn lọ gbá, èmi mò ń lọ àwo. Mo make sure pé tó bá fẹ́ sọ̀rọ̀ gan wọn ò ní excuse. Èmi náà dẹ̀ ń tọ́jú ara mi, mò ń pé èmi gan ti ń plan ara mi sílẹ̀. Mo dẹ̀ máa jẹ́ kó mọ̀ pé ẹ má rò pé bóyá tẹ bá ti ríire o, màá wá jókòó pé bẹ́ẹ̀ ṣe èmi ò jẹ́ o, èmi náà ti ń plan ara mi o. So bó ìjẹ́ kí láìpẹ́ ṣe rí nìyẹn. So bọ̀ kí ọkùnrin wá jókòó pé èmi ni bàbá ẹ kìnnìkan wàá ṣe nǹkan tó wù ẹ́, wàá lọ́mọ dànù, ọmọṣẹ́ o wà ní dáríjì, wàá lè dànù sígbó. Relationship pẹ̀lú ọmọ, you are too authoritative. A fẹ́ command, a fẹ́ dominate. A fẹ́ dominate, a fẹ́ command. Káwá lóbìnrin kan, ìyàwó kékeré kan tó àṣẹ ìfẹ́. Orí wa wà dàbí pé. Tó lè kẹ́rù lọ létà, á lòun kọ́ lòun bímọ fún ẹ. Ó tiẹ̀ tún wá lọ jẹ́ single mother. Ó lè lóun fẹ́ padà sọ́dọ̀ ọkọ òun àárọ̀. Bẹ́ẹ̀ ni, bóbin ṣe rí nìyẹn, wọn ò rà reliable. Ọmọ wa ló yẹ ká dìmú, ọmọ wa ló yẹ ká dìmú, ọmọ wa lè jẹ wa, òun ló yẹ ká kọ́kọ́ ṣe priority. Àwọn ọmọ mi ni priority mi before ìyàwó mi, bí wọ́n máa ń sọ pé ìyàwó ló kọ́kọ́ fẹ́. Ṣùgbọ́n tí n bá tọ́jú àwọn ọmọ mi, ìyọjọ́ alẹ́ mi ni, kò sí nǹkan tí màá ṣe, kò sí bí mo lè ṣe sí. Tí n bá ṣe àwọn ọmọ mi, bí àwọn bá ṣọmọ láti forgive ìyá wọn ju èmi lọ. Ó easy fún àwọn ọmọ láti forgive tí ìyàwó mi bá fi àwọn ọmọ wọn lẹ̀ fọdún 10, ó easy fún wọn láti forgive ìyá wọn. Tẹ́mi bá fi wọn lẹ̀ fún ọdún 2, ó máa difficult fún wọn láti dáríjì èmi. Báyìí ṣe rí nìyẹn, kò sí nǹkan tá a lè ṣe sí, kò sí nǹkan tá bọ́lá ń ṣe nìyẹn, kò sí nǹkan tá a lè ṣe sí. Ó easy fún ọmọ láti dáríjì ìyá tó fi sílẹ̀ fọdún 10 ju bàbá tó fi sílẹ̀ fọdún 2 lọ. Tí mo fẹ́ sọ náà tí ó pọ̀dún 10. Ó easy fún kó láti dáríjì ìyá fi sílẹ̀ fọdún 10 o. Á easy fún láti dáríjì ìyá ẹ̀ kí wàá fílẹ̀ fọdún 2. A ní nǹkan tí bàbá yẹn ṣe it's unforgivable. Bọ́lá ń ṣe dáa nìyẹn, a ní kò sí nǹkan tá a lè ṣe sí. Ibi tó yẹ ká ti mọ̀ pé àwọn ọkùnrin a níṣẹ́ láti ṣe nìyẹn, a ní iṣẹ́ lóòótọ́ láti ṣe. Ẹ má ìka fún ọmọ wa sílẹ̀, ká má fi èmi ò against polygamy lóòótọ́, ṣùgbọ́n tó bá fẹ́ ṣe polygamy ready láti balance ẹ̀, tọ́jú àwọn ọmọ ẹ, jẹ́ káwọn ọmọ ẹ jà kọ́kọ́. Mo ti ráwọn tó ṣe polygamy lóòótọ́ jẹ́ pé wọ́n tọ́jú ọmọ wọn. Ọba Ọlátẹ́rọ̀ Ọlágbẹ̀gì, gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ló tọ́jú. Ó dẹ̀ níyàwó tó pọ̀, ó ti kú sìn, gbogbo àwọn ọmọ ẹ̀ níbi tó ga náà wà. Ọlátẹ́rọ̀ Ọlágbẹ̀gì, kò síbi tí mo dé tí mi láyé ìgbà yẹn tí mi ń gbóòrò àwọn ọmọ ẹ̀. Ìyàwó pọ̀ dẹ̀ ló fẹ́. Ṣé rí tí ọkùnrin bá fẹ́ ní ìyàwó pọ̀, kó rẹ̀ láti tọ́jú àwọn ọmọ ẹ̀, àbí ó kọ̀ ìyàwó kan lẹ̀, ó mọ̀ pé ó fẹ́ kí nítorí àmọ́ tiẹ̀ láàrin bàbá Mohbad àti ìyá Mohbad, bóyá òun ló sọ pé kíyà má kọ ọmọ lọ. Bàbá mi náà kì í gbà, kò ń gbà tó bá ti kọ ìyàwó, kò ń gbà kọ́kọ́ ọmọ lọ. Wọ́n ní bàbá ni ò jẹ́ kókó ọmọ lọ, ṣé kò jẹ́ wá mọ̀ wo ọmọ náà? Tó ọ̀bá tí ó kọ́ ọmọ lọ, ó lè wá mọ̀ wo àwọn ọmọ ẹ̀ náà. Ó yẹ kó wá máa wọ àwọn ọmọ lóòótọ́. Ó yẹ kó wá máa wọ àwọn ọmọ. Ní negligence mind ni. Bó ti bí a ṣe ń sọ̀rọ̀ lóòótọ́, ẹ máa rí pé ó wà negligent. Ó ní therapy to grant. Ẹ máa rí pé ó wà negligent. Ṣé rí kò sí bí ìyá bá ná ọmọ ológo, wọ́n máa sọ fún ni, wọ́n máa sọ pé ọmọ ẹ̀ yìí o. Ṣé rí kò gbọ́dọ̀ sọ pé òun mọ̀ pé wọ́n sọ pé nǹkan fẹ́ ṣe ọmọ yẹn. Ìyá yẹn mọ̀, wọ́n sọ fún pé nǹkan fẹ́ ṣe. Àwọn tí ń sọ nínú interview yẹn ẹ̀rọ ni ọjọ́ tó fẹ́ fún 5 million ó gba generator fóònù, ó ra fíríjì ńlá. Ó gba ṣọ́ọ̀bù, ó gba gbá. Orí àgbáyé ló ń wà ní. Mo káwọ́ lérí ni pé nǹkan tí yàyìn sọ. Ó gba ṣọ́ọ̀bù fóun, ó wá fóun náà wá fún 5 million lọ́la, kìnnìkan mo níyè. Kí lóbìnrin yìí sọ yìí? Kí ló ń sọ lórí afẹ́fẹ́ báyìí? Funny enough, àwọn tí interview rẹ̀ yẹn náà máa wine ẹ̀ ni. Àwọn ní fún ní impression pé ó ń sọ yẹn ò dáa. Àwọn máa wine ẹ̀ ni. Kí ló ń sọ báyìí? Báwo ló jẹ́ pé owó nìkan lẹ̀ ń target? Bàbá náà sọ tiẹ̀. Kò tọ́jú mi, ìyá dé, ó fún mi 5 million. Ẹ wá sọmọ ọlọ́mọ di ATM kalẹ̀. Ẹ sọmọ ọlọ́mọ di ATM. Don't go through a lot. Ọmọ tí ò ráyè tí ò tẹ́ pé kò ráyè ẹ láìfẹ́ gangan, kò gbádùn ayé.
kò gbádùn ayé ẹ̀ at 27 years. Ṣẹ́rí ẹ̀kọ́ pọ̀ tó yẹ ká kọ́ lórí ọ̀rọ̀ Mohbad, ẹ̀kọ́ ojú wa ló fi ṣe èlò èmi ní tèmi tí mo ti kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀ mo mọ oríṣiríṣi ṣùgbọ́n mo ní àwọn èèyàn ò mọ̀ but àwọn ọkùnrin náà ní láti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ jù ká má fi ìwà ara ẹ̀yin ọkùnrin ẹsẹ̀ tó bí. ọmọ wa ni the first ẹ má yẹ kí agbéyàwó lórí ọmọ wa. Ìyàwó máa lọ lọ́la, ìyàwó lè lọ, ohun tó mú ìyá Mohbad lọ ó jẹ́ kí bàbá yẹn mọ̀ pé ìyàwó tóun fẹ́ sọmọláì náà ó lè bí ọkọ náà lóhùn lọ. Ó lè lọ. Àwọn second wife yẹn lẹ́sẹ̀ wọn ti ẹrin lẹ̀ torí wọ́n wò pé owó pé kì í ṣèmi ló kọ́kọ́ fẹ́ ẹsẹ̀ àwọn yẹn sábà rin lẹ̀ nù lé. Ṣùgbọ́n bàbá àwọn ọkùnrin àárín yẹn ìgbà tó bá ṣe fẹ́yàwó báyìí orí ara nílé fẹsẹ̀ tẹ́lẹ̀ a máa forí rìn ní a máa súbè kiri ilé ẹni tó bá bá a sùn báyìí. Ó ṣẹ̀ṣẹ̀ robó tuntun. Bọ́rọ̀ náà ò fẹ́ ráyè mọ́ ọ́n. Bẹ́ẹ̀ni. Ògbó lẹ́ ń sọ. Nǹkan tí mo ti rí ni go away I don't want to see you again get out of my house. Nígbà tó báwo ọkùnrin ṣe rí nìyẹn bá ṣe rí. Ó lágbára o. Ó rà ń pé nẹ́tíwọ́ọ̀kì. Hello sir. Ọ̀dọ̀ wọn ni kò ń ṣọ̀dọ̀ wa. Hello? Network wa dẹ̀ sound. Hello, sir. Gbọ́ wọn mú. Ṣẹ́ẹ̀ṣì ń gbọ́ wa. So, ẹni sọ pé best contribution so far by Ayọ̀délé Akíntáyọ̀ honestly is the best contribution. So ó dà pé network ló drop kọ yẹn. Nǹkan tí a fẹ́ sọ náà nìyẹn we have really learnt a lot today and God will help us. Ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú àwọn ọmọ yín. As you are taking care of yourself, take care of your children. And part of taking care of your children is have good relationship with them. Tẹ́ ẹ bá bọ́mọ wí ẹ tún fà á mọ́ra kẹ́ ẹ sọ reason tẹ́ fi bá wí fún. Ẹ verbalize ẹ fáwọn ọmọ yín pé ẹ fẹ́ràn wọn. Ẹ jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ pé you like them. Kì í ṣe pé bóyá ẹ kórìíra wọn lẹ ṣe ń bá wọn wí. Let them be able to feel this love that yes my daddy love me. Ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó tuntun òbò tuntun máa ń ṣàkọ ọkùnrin ni. Ẹ má torí òbò tuntun tẹ́ ẹ rí kẹ́ ẹ dìsáàtì àwọn ọmọ yín. Ẹni tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn ó lè jí lọ́la kó lòun ọ̀fẹ́ yín mọ́. Ẹ lè wá bàbá mi fún ọmọ yín. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ fẹ́ òun ó lè wọ́kọ mi lọ. Ó lè dọ̀la kó ní ìkúkú so nìkan ló bímọ fún ọ. Ìsíso nìkan ni òun ṣe pé kínní òun ọmọ rí. Ó lè dédé lọ pàápàá jùlọ kó tún jẹ́ single mother lọ fẹ́ sí kejì. Ó lè lóun fẹ́ padà ọ̀dọ́ ọkọ òun àárọ̀ lọ́ba tán. Àwọn ọmọ tiẹ̀ ó sì ti dàn án nù. So àwọn ọmọ wọn ṣe pàtàkì. So. Irú ìjọ wo lẹ ń jó lẹ́ẹ̀mí ilẹ̀ kejì? Ṣé ogun jà ni? Rárá o, ogun bíi ti bò ó, kò sógun kò sọ́tẹ̀. Mo kàn ń ròyìn àwọn ohun àlùmọ́ọ́nì tó tara iléeṣẹ́ Ọ̀yọ́ model jáde ni. Ẹ jẹ́ rí gbọ́. Kódà náà jẹ́ gbé òde bẹ́ẹ̀. Ṣé orí 3310 egbòogi tó ń ṣiṣẹ́ fún infection, spam leakage àti manpower? Ṣé o wá rí egbòogi ṣe nọ́mà? Òun kan ló yẹ ká máa pè ní 3-in-1 package. Ó ń ṣiṣẹ́ fún quick ejaculation, waist pain àti back pain. Òun náà sì tún ní energy booster. Ṣé o wá rí attacker flusher? Èyí ni egbòogi tó ń mójútó gbogbo àrùn tó jẹ́ infection lára ọkùnrin àti obìnrin. Ó sì ń gbógun ti infection bíi gonorrhea, syphilis, vaginal bad odor àti kí nǹkan máa rìn lójú ara. Ẹ wá má gbàgbé egbòogi tá a pè ní confidence combo. Eléyìí ni manpower fún alẹ́ tó ń jẹ́ kọkùnrin ó tàtẹ̀ kanlẹ̀ dòó. Tásì tún fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Ṣé kì í ṣe àwọn dókítà abẹ́lé tí ń jagbà kiri? Láíláí sáàbàdà, ìkòkò àwọn eléyìí ti lómi inú kójò tó rọ̀. Dókítà tó kọ́ṣẹ́mọṣẹ́ tó tún lóye móye tó lóye nídìí iṣẹ́ ìṣègùn. Ìyẹn Dr. Surajudeen Ọ̀yọ́ model. Ṣàgbọ́lẹ̀ wa ń pọ́n létò yìí, àwọn ọmọ alágbófẹ́ kiri kọjá ń sìn. Má sọ bẹ́ẹ̀ mọ́, má fi bàálù wé báísíkù kò jọra wọn. Àtọ́ta gbé kalẹ̀ tá a ṣe nípa ìmọ̀ ìwádìí tó péye fún oríṣiríṣi àìsàn àti àrùn tó ń gbógun ti àgọ́ ara wa. Bọ́mọkùnrin ò bá lè tàtẹ̀ kanlẹ̀, ó ṣe déédéé lórí pápá. Tíyàwó lé náà ń kanra gógó bí ẹni táyé sú nídìí wípé kò rẹ́ni gbé tùràbàyé, kò rẹ́ni gbé débẹ̀. Attacker flusher ní kó lò fún ọkọ rẹ̀. Ìwọ náà sì rí pé ríngì tó ń 3310 rẹ yóò múnádóko. Kò tán síbẹ̀ o, ó kù nìbọn ró. Ẹ kàn sí
Alternative Therapy. Olú iléeṣẹ́ wọn wà ní Fẹ́lẹ́lẹ̀ Street, Express Link, Golden Plaza, shop number 10 nílùú Ìbàdàn. Facebook page wọn ní Ọ̀yọ́ Model. Lórí Instagram ẹ pàdé wọn ní I_am_Ọ̀yọ́ Model. Ọ̀yọ́ Model Alternative Therapy. Àwa ń ṣètọ́jú ṣùgbọ́n Ọlọ́run ló ń wòsàn. Ṣé pé káwọn kú sọ di December? Nǹkan ẹ̀rọ ni pé kí ni? Irú ìjọ wo lè jó ìtẹ́ẹ̀mí ilẹ̀ kìkì? Ṣé ogun jà ní? Rárá o, ogun bíi ti bò ó, kò sógun kò sọ́tẹ̀. Mo kàn ń ròyìn àwọn ohun àlùmọ́ọ́nì tó tara iléeṣẹ́ Ọ̀yọ́ Model jáde ni. Ẹ jẹ́ rí gbọ́. Kódà náà jẹ́ gbé ọ débẹ̀. Ṣé orí 3310 ní ìgbógi tó ń ṣiṣẹ́ fún infection, spam leakage àti manpower? Ṣé o wá rí egbòogi ṣe nọ́mà? Òun gan ló yẹ ká máa pè ní 3-in-1 pack. Ó ń ṣiṣẹ́ fún quick ejaculation, waist pain àti back pain. Òun náà sì tún ní energy booster. Ṣé o wá rí attacker flusher? Èyí ni egbòogi tó ń mójútó gbogbo àrùn tó jẹ́ infection lára ọkùnrin àtobìnrin. Ó sì ń gbógun ti infection bíi gonorrhea, syphilis, vaginal bad odor àti kí nǹkan máa rìn lójú ara. Ẹ wá má gbàgbé egbòogi tá a pè ní confidence combo. Eléyìí ni manpower fún alẹ́ tó ń jẹ́ kọkùnrin ó tàtẹ̀ kanlẹ̀ dò láti tún fọwọ́ dòdò rọmọ ní dòdò ní dòdò. Ṣé kìí ṣe àwọn dókítà abẹ́lé tí ń jagbà kiri? Láíláí sáàbàdà, ìkòkò àwọn eléyìí ti lómi inú kójò tó rọ̀. Dókítà tó kọ́ṣẹ́mọṣẹ́ tó tún gboyè móyè tó lóye nídìí iṣẹ́ ìṣègùn. Ìyẹn Dr. Surajudeen Ọ̀yọ́ Model. Ṣàpèlẹ̀ wa ń pọ́n létò yìí, àwọn ọmọ lágbófẹ̀ kiri kọjá ń sìn. Má sọ bẹ́ẹ̀ mọ́, má fi bàálù wé báísíkù kò jọra wọn. Àtọ́ tá a gbé kalẹ̀ tá a ṣe nípa ìmọ̀ ìwádìí tó péye fún oríṣiríṣi àìsàn àti àrùn tó ń gbógun ti àgọ́ ara wa. Bọ́mọkùnrin ò bá lè tàtẹ̀ kanlẹ̀ kó ṣe déédéé lórí pápá. Tíyàwó ilé náà ń kanra gbogbo bí ẹni táyé sú nídìí wípé kò rẹ́ni gbé tìrabàyé, kò rẹ́ni gbé débẹ̀. Attacker flusher ní kó o lò fún ọkọ rẹ.